ìlú Ẹ̀pẹ́ yá ká lọ kí engineer Prince Honourable Halim Adébọ̀wálé Odúyẹmí ẹ kú oríire o. ọjọ́ tó wáyé òkè ìṣeré ògùn fọgbẹ́ táwọn òbí ẹ̀ ò lè sọ tó máa jẹ́ láyé báyé bá dùn fún ẹ̀ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ o pariwo ọpẹ́ o ọ̀rẹ́ mayala ìmọ̀ọ́rẹ́ o. bẹ́ẹ̀ni mọ̀nfàkàrà ṣàkàrà ẹni bá mọ̀núrò yóò mọ̀ pẹ́ dù nítorí pé engineer Prince Honourable Halim Adébọ̀wálé Odúyẹmí ronú jinlẹ̀ dáadáa ìdí nìyí tí wọ́n fi ń dúpẹ́ fọba àdániwáyé wọ́n wí pé alhamdulilayi kẹsíran. ìgbà kan lè ní sunu mọ́tò. ó pọ̀ àlàó àkàlà. bẹ́ẹ̀ ó ṣe ọlọ́run òbójú mi jẹ́ obìnrin mi sọ̀tà lẹ́nu. ọ̀yin òṣì ọlọ́run tó bójú ọlọ́jọ́ ìbí jẹ́ òfẹ́rin rẹ̀ sọ̀tà lẹ́nu iṣẹ́ rẹ̀ òdìṣẹ́ ayé òfẹ́ gba fún un lóúnjẹ yárọ́bì àmọ́lóore bọ́lọ́jọ́ ìbí ṣe wá ń jubilate nínú ìdùnnú àtayọ̀ lónìí ọjọ́ 11 oṣù karùn-ún ọdún tá a wà yìí 11th May ọ̀pọ̀ ọdún lẹ́ máa ṣe lókè pẹ́ ó bijahi Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam engineer Halim ń wá nítorí páyé dayé òyìnbó kí má kì í bí wọ́n ṣe kírun bàbá tóbi yín lọ́mọ ẹ̀yin lọ́mọ náà foríjà lágbàríkó ọmọ ẹ̀pẹ́lukú àbàtà ọmọ aláràmọ̀kan ọmọ ẹ̀gírímẹ̀tì ọmọ òjìmàgàtìtì ọmọ abóyìnbó ṣòwò ọmọ agbọ́run jagun ọmọ ẹyẹ fojú ọ̀run ṣòréré ọmọ arẹ́yẹ má ròkò àròkòtàn ẹyẹ fò lọ ọmọ lígbé ògùn aṣègùn má ṣẹrú ẹnìkọ̀ọ̀kan ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ kúkúrú lọ́sàn ọmọ gígùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóru ọmọ onígbẹ̀yìn ò máa ná bó bá dijọ́ òrò wọn apẹ́kànnà ó má wá torí báná bá wá òrò ní ó gbé àná lọ́nù ilé bàbá tóbi yín lọ́mọ ẹ̀yin lè pẹ́ ẹlẹ́ja tútù èèyàn tó bá bá yín délé bàbá yín ṣùkúṣùkú ẹja lẹ máa ń fún wọn jẹ kárí ọmọ ẹ̀pẹ́ oníkùránì engineer Prince Honourable Halim Adébọ̀wálé Odúyẹmí happy birthday to you sir long life and prosperity.